Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ Ìpínlẹ̀ Katsina ló wà nínú fọ́nrán fídíò tó ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára. Wọ́n ní kì í ṣe àwọn jàǹdùkú agbébọn. Ìgbà wo làwọn fìjìláńtẹ́ bẹ̀rẹ̀ sí ní lo àwọn ohun ìjà alágbára bí èyí? Gbajúgbajà olórí ẹ̀sìn Mùsùlùmí kan ní àríwá Nàìjíríà ló ń bi àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ lẹ́yìn àtẹ̀jáde wọn nípa fídíò àwọn jàǹdùkú ní Ìpínlẹ̀ Katsina. Ẹgbẹ́ òṣèlú ADC ti gbéná wojú Ọ̀nànúgà fún ọ̀rọ̀ tó sọ lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan láìpẹ́ yìí pé ariwo lásán ni àwọn ọmọ Nàìjíríà ń pa pé kò sí ebi lórílẹ̀‐èdè yìí. Omeche Oko, òṣèré obìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ti dèrò ilé ìwòsàn lẹ́yìn tó ní ìjàmbá lórí alùpùpù lákòókò tó wà lẹ́nu iṣẹ́. Àjọ EFCC ti ké sí Alákóso ẹgbẹ́ Miyetti Allah Kautal Hore Bello Bodejo pé ó gbọ́dọ̀ farahàn níwájú ilé-ẹjọ́ fún ẹ̀sùn pípa $2.53 million ní ponpo. Ilé-ẹjọ́ ti gbé ọkùnrin onírin lápá tó lu ìyàwó rẹ̀ lálùbọ́lẹ̀ lójú òpó ayélujára láìpẹ́ yìí sí ẹ̀wọ̀n Kirikiri títí ilé-ẹjọ́ ò fi ṣe ìdájọ́ rẹ̀. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kano ti gbé ọkùnrin kan jù sí ẹ̀wọ̀n fún ẹ̀sùn wíwọlé lọ́ọ́ fi tipátipá kógiwo sákárà ìyá ẹni ọdún 85 kan ní ìpínlẹ̀ náà. Ayé le o, ọmọ sẹ́tàn ọ̀gá ẹ̀ pa ní Kwara, àmọ́ ọwọ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àjọ NSCDC tẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ nítorí pé wọ́n ní kí ọkọ mi wá rí olóṣèlú ẹgbẹ́ APC kan, àmọ́ tó kọ̀ ni wọ́n ṣe pa ìyàwó olóògbé ọmọ ẹgbẹ́ Accord kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun lókè gbàjarè bẹ́ẹ̀. Olórí Olúwaṣèǹdárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti ní àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ Ìpínlẹ̀ Katsina ló wà nínú fọ́nrán fídíò tó ń lọ káàkiri lórí ẹ̀rọ ayélujára. Wọ́n ní kì í ṣe àwọn jàǹdùkú agbébọn. Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà ti sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ní èrò àwọn ènìyàn nípa fídíò kan tó lọ káàkiri lórí àwọn ojú òpó ayélujára tó sọ pé wọ́n rí àwọn ọlọ́pàá kan lẹ́nu iṣẹ́ tí wọ́n ń juwọ́ sí àwọn jàǹdùkú agbébọn ní ìpínlẹ̀ Katsina. Láti jẹ́ kí gbogbo ènìyàn lóye dáadáa lórí ọ̀rọ̀ náà, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà CSP Anitia Okonkwo-Edem ní ọjọ́ 24 oṣù kẹfà ọdún 2026 sọ pé àwọn ènìyàn tó hàn nínú fídíò náà kì í ṣe jàǹdùkú agbébọn, ṣùgbọ́n wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Vigilante Group of Nigeria àti àwọn ọdẹ ìbílẹ̀ tí ìjọba fọwọ́ sí tí wọ́n sì ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ka aláàbò láti ṣèrànwọ́ nínú iṣẹ́ ètò ààbò ní àwọn ìjọba ìbílẹ̀ Musawa àti Matazu ní ìpínlẹ̀ Katsina. Fídíò náà ṣàfihàn ìfọ̀rọ̀wérọ̀ láàrin ọlọ́pàá kan àti àwọn olùrànlọ́wọ́ ààbò náà bí wọ́n ṣe ń lọ sí agbègbè tí wọ́n ti ń ṣiṣẹ́ ààbò láti ṣèrànwọ́ nínú ìjàkadì lòdì sí ìwà ọ̀daràn àti láti mú ààbò àwọn aráàlú dára sí i. Nítorí náà, gbogbo ẹ̀sùn tàbí èrò míì tí ó yàtọ̀ sí èyí jẹ́ irọ́, ète wọn sì ni láti tan àwọn ènìyàn jẹ. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti ṣàtakò gidigidi sí bí àwọn kan ṣe ń yí òtítọ́ padà pẹ̀lú títan ìròyìn èké ká, èyí tí ó lè fa ìbànújẹ́ àti ìbẹ̀rù fún àwọn aráàlú tí yóò sì lè dín ìgbọ́kànlé àwọn ènìyàn nínú àwọn iléeṣẹ́ ààbò kù tàbí dá àwọn iṣẹ́ ààbò tó ń lọ lọ́wọ́ dúró. Àwọn ọlọ́pàá wá rọ àwọn aráàlú pé kí wọ́n má kọbi ara sí àwọn ìròyìn tí kò tọ́ tí wọ́n fi ń kún inú fídíò náà, ṣùgbọ́n kí wọ́n ní ìgbọ́kànlé nínú ìròyìn tó bá wá láti àwọn ìkànnì ìbánisọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà àti àwọn orísun ìjọba tí a fọwọ́ sí nìkan. Àwọn ọlọ́pàá tún kìlọ̀ fún àwọn ènìyàn tàbí iléeṣẹ́ tí wọ́n ń gbé ìròyìn èké tí ó lè ba àlàáfíà àti ààbò gbogbo ènìyàn jẹ́ pé kí wọ́n dá irú iṣẹ́ bẹ́ẹ̀ dúró lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí ìgbésẹ̀ òfin lè tẹ̀lé àwọn tó bá ṣe bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà tún fi dá àwọn ènìyàn lójú pé àwọn ò máa bá àwọn ẹgbẹ́ aláàbò àdúgbò tó bófin mu àti àwọn alábàáṣiṣẹ́pọ̀ míì ṣiṣẹ́ láti dáàbò bo ẹ̀mí àti ohun ìní àwọn aráàlú, láti dáàbò bo àwọn àdúgbò àti láti tẹ̀síwájú nínú ìjà lòdì sí ìwà ọ̀daràn káàkiri orílẹ̀-èdè yìí. Ìgbà wo làwọn fìjìláńtẹ́ bẹ̀rẹ̀ sí ní lo àwọn ohun ìjà alágbára bí èyí? Gbajúgbajà olórí ẹ̀sìn Mùsùlùmí kan ní àríwá Nàìjíríà ló ń bi àwọn ọlọ́pàá bẹ́ẹ̀ lẹ́yìn àtẹ̀jáde wọn nípa fídíò àwọn jàǹdùkú ní ìpínlẹ̀ Katsina. Ọ̀kan lára àwọn gbajúgbajà olórí ẹ̀sìn Mùsùlùmí ní apá àríwá Nàìjíríà, Muritala Bello Asada Sokoto, tí kóró ojú sí iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà
lórí ìròyìn tí wọ́n fi léde láti tako fídíò kan tó ń lọ káàkiri lórí ayélujára tó fi àwọn jàǹdùkú agbébọn hàn lórí alùpùpù ní ìpínlẹ̀ Katsina. Ó ní ó ṣòro láti gbàgbọ́ pé àwọn èèyàn náà kì í ṣe apànìyàn. Ìdáhùn Sheikh Kasada wáyé lẹ́yìn tí àwọn ọlọ́pàá fi àtẹ̀jáde kan léde tí wọ́n fi tako ẹ̀sùn pé ọlọ́pàá kan kí àwọn jàǹdùkú agbébọn nínú aṣọ ọlọ́pàá nínú fídíò náà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ, àwọn ènìyàn tí wọ́n wà nínú fídíò náà kì í ṣe apànìyàn tàbí àwọn jàǹdùkú bí kò ṣe ọmọ ẹgbẹ́ olùṣọ́ ààbò àdúgbò. Síbẹ̀, Sheikh Kasada tako ìròyìn yìí, ó sì fi fídíò mìíràn léde gẹ́gẹ́ bí ìdáhùn sí ọ̀rọ̀ náà. Ó fi ẹ̀sùn kan àwọn ọlọ́pàá pé wọ́n ń dín ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú kù pẹ̀lú ìwà tí kò fi òtítọ́ hàn. Nígbà tó ń sọ̀rọ̀ ní èdè Haúsá nínú ọ̀rọ̀ tí Sahara Reporters gbọ́, olórí ẹ̀sìn náà sọ pé bó tilẹ̀ jẹ́ pé ọlọ́pàá ń ṣiṣẹ́ takuntakun láti kojú àìsí ààbò, àwọn ìgbésẹ̀ wọn kan mú kí ìfura àti àìnígbẹ̀kẹ̀lé túbọ̀ máa pọ̀ sí i láàrin àwọn ọmọ Nàìjíríà. Ó sọ pé ìgbìyànjú láti sọ pé àwọn jàǹdùkú bandits náà kì í ṣe apànìyàn ti mú kí àwọn ènìyàn máa béèrè àwọn ìbéèrè pàtàkì nípa àtẹ̀jáde tí wọ́n fi ránṣẹ́ sí gbogbo ènìyàn. Ó ní àwọn jàǹdùkú bandits yìí ń padà bọ̀ láti ibi ìpàdé àlàáfíà kan ni. Bí ẹ bá sọ pé wọn kì í ṣe apànìyàn, irú àtẹ̀jíṣẹ́ wo ni ẹ fi ránṣẹ́ sí àwọn aráàlú? Ó tún sọ pé lóòótọ́ bó tilẹ̀ jẹ́ pé a ní ìfẹ́ rere àti ìgbẹ́kẹ̀lé nínú iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà nítorí àwọn ìsapá wọn, ṣùgbọ́n àwọn fúnra wọn ni wọ́n ń dá àníyàn àti iyèméjì sílẹ̀ láàrin ara wọn àti àwọn ọmọ Nàìjíríà. Ó fi kún pé inú òun bàjẹ́ nígbà tí òun rí àtẹ̀jáde àwọn ọlọ́pàá náà nínú èyí tí wọ́n ti sọ pé àwọn ọkùnrin tó wà nínú fídíò náà kì í ṣe apànìyàn, bó tilẹ̀ jẹ́ pé fídíò náà fi àwọn jàǹdùkú náà hàn ní kedere. Ó tún béèrè pé ṣé wọ́n gbọ́ ohun tí wọ́n ń sọ nínú fídíò náà, ṣé wọ́n ti ń fún àwọn olùṣọ́ ààbò àdúgbò ní irú àwọn ohun ìjà tó lágbára tó èyí, ṣé wọ́n mọ irú òtítọ́ tí àlàyé náà ń béèrè ní ojú àwọn ọmọ Nàìjíríà. Ó ní àfi kí Ọlọ́run dá ìpọ́njú yìí dúró fún wa. Àríyànjiyàn yìí bẹ̀rẹ̀ lẹ́yìn tí fídíò kan tàn káàkiri lórí ayélujára tí ó ṣe àfihàn ọ̀pọ̀ àwọn jàǹdùkú lórí alùpùpù nígbà tí ọlọ́pàá kan tó wọ aṣọ iṣẹ́ ọlọ́pàá ń kí wọn bí wọ́n ṣe ń kọjá lọ. Fídíò náà mú kí ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà máa bínú nítorí ọ̀pọ̀ nínú wọn gbàgbọ́ pé jàǹdùkú ni àwọn ènìyàn náà tí wọ́n máa ń ṣe ìkọlù, ìpànìyàn, ìjínigbé àti jíjí ẹran ọ̀sìn gbé ní ọ̀pọ̀ agbègbè àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí ìdáhùn sí ìbínú àwọn aráàlú, àwọn ọlọ́pàá tẹnumọ́ pé àwọn ọkùnrin náà kì í ṣe apànìyàn ṣùgbọ́n ọmọ ẹgbẹ́ ẹ̀ṣọ́ aláàbò àdúgbò ni. Síbẹ̀ ọ̀pọ̀ ènìyàn sì ń ṣàròyé lórí àlàyé náà pẹ̀lú Sheikh Kasada, ẹni tí ó sọ pé àwọn ohun ìjà tí wọ́n gbé lọ́wọ́ àti àwọn ohun tó yí fídíò náà ká kò bá ọ̀rọ̀ ọlọ́pàá mu. Nínú fídíò náà, a gbọ́ ohùn ọkùnrin kan tó ń ya fídíò náà ní èdè Haúsá pé àwọn jàǹdùkú rìn káàkiri lọ́fẹ̀ẹ́ pẹ̀lú àwọn ohun ìjà wọn, ṣùgbọ́n ọkùnrin mìíràn tó wà nínú ọkọ̀ náà yára sọ fún un pé kó dákẹ́. Ó ní jọ̀wọ́ dákẹ́, kí ló dé tí o fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀? Àwọn ìpínlẹ̀ bíi Zamfara, Niger, Katsina àti Sokoto pẹ̀lú ọ̀pọ̀ ìpínlẹ̀ míì ní àríwá ìwọ̀ oòrùn àti àárín gbùngbùn Nàìjíríà tí ń jìyà lábẹ́ àwọn ìkọlù àwọn jàǹdùkú. Àwọn ẹgbẹ́ wọ̀nyí ń pa ènìyàn, wọ́n sì ń jí àwọn ènìyàn gbé láìsí ìdènà, bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá àti àwọn ọmọ ogun ti wà ní àwọn agbègbè wọ̀nyí láti mú ààbò padà. Ẹgbẹ́ òṣèlú ADC ti gbéná wojú Ọ̀nànúgà fún ọ̀rọ̀ tó sọ lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan láìpẹ́ yìí pé ariwo lásán ni àwọn ọmọ Nàìjíríà ń pa pé kò sí ebi lórílẹ̀-èdè yìí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ti bu ẹnu àtẹ́ lu agbẹnusọ ààrẹ Bayi Ọ̀nànúgà lórí àwọn ọ̀rọ̀ tó sọ láìpẹ́ yìí nípa ipò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ṣàpèjúwe àwọn ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí èyí tí kò fi ìmọ̀lára hàn sí ìṣòro àwọn aráàlú. Ẹ ó rántí pé ní ọjọ́ Ìṣẹ́gun nígbà tó ń sọ̀rọ̀ lórí Arise TV, Ọ̀nànúgà sọ pé òun kò rí àpẹẹrẹ ebi tí àwọn ọmọ Nàìjíríà ń pariwo. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ náà, akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú ADC orílẹ̀-èdè Bọ́lájí Abdullahi kọ sí ojú òpó Twitter rẹ̀ ní ọjọ́rú pé àwọn ọ̀rọ̀ tí Ọ̀nànúgà sọ yìí fi hàn pé ìjọba ẹgbẹ́ òṣèlú APC ti yà kúrò nínú òtítọ́ ìgbésí ayé tí àwọn ọmọ Nàìjíríà ń dojú kọ. Ó ní àwọn ọ̀rọ̀ ọ̀gbẹ́ni Bayi Ọ̀nànúgà kì í ṣe pé wọn kò fi ìmọ̀lára hàn nìkan,
wọ́n tún ṣàfihàn pé ìjọba APC ti jìnnà sí òtítọ́ ìgbésí ayé àwọn ènìyàn tí wọ́n ń ṣàkóso. Ó tẹ̀síwájú pé nígbà tí ó lé ní ìdá 80 nínú 100 àwọn ọmọ Nàìjíríà ń tiraka láti pèsè oúnjẹ fún àwọn ìdílé wọn, san owó ilé ẹ̀kọ́ wọn, san owó ìrìn àjò àti láti jẹ́ kí okòwò wọn tẹ̀síwájú, ó jẹ́ ohun tó ṣòro láti gbọ́ pé agbẹnusọ ààrẹ kan lè sọ ní gbangba pé ìṣòro náà kò tó bẹ́ẹ̀ tàbí pé à ń sọ ju bó ṣe rí lọ. ADC sọ pé kì í ṣe pé àwọn ọmọ Nàìjíríà dẹmọ bí ẹni pé wọ́n ń jìyà. Ó ní òtítọ́ ni pé àwọn ọmọ Nàìjíríà kò ṣeré pẹ̀lú ìrora wọn. Ìṣòro tó gbóná janjan tó wà lórí iye owó ìgbáyégbádùn lónìí jẹ́ àbájáde àwọn aláìròjinlẹ̀ ètò ọrọ̀ ajé àti àìkójú òṣùwọ̀n lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu, èyí tí ó ti mú kí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ṣubú sínú òṣì tó le koko. Ẹgbẹ́ náà tún sọ pé owó oúnjẹ àti owó ọkọ̀ ti gòkè sí, tí iyì lórí owó oṣù àti owó tí àwọn èèyàn fi ń pamọ́ sí ti dínkù. Ọ̀pọ̀ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń gbé ìgbé ayé tó dára tẹ́lẹ̀ ti wọ inú ìṣòro ọrọ̀ ajé báyìí. Èyí kì í ṣe ìpolongo ẹgbẹ́ láti ṣàtakò, ṣùgbọ́n ó jẹ́ ìrírí ojoojúmọ́ àwọn aráàlú. ADC sọ pé ohun tó ń fa ìbànújẹ́ jùlọ nínú ọ̀rọ̀ Ọ̀nànúgà ni pé ó fi hàn pé ìjọba náà ti ya ara rẹ̀ sọ́tọ̀ kí kò sì mọ bí àwọn ọ̀rọ̀ náà ṣe rí lójú àwọn aráàlú. Ìjọba tó bá ní òye kì í ṣe àyẹ̀wò ipa ètò ọrọ̀ ajé rẹ̀ nípa wíwọ́ àwọn èèyàn tó wà nítòsí rẹ̀ nìkan tàbí nípa àwọn ọ̀nà tó dára. Ó gbọ́dọ̀ gbọ́ ohùn àwọn ènìyàn ní ọjà, ní oko, ní ilé ẹ̀kọ́, níbi iṣẹ́ ọwọ́ àti ní òpópónà. Ó tún sọ pé bí ààrẹ àti àwọn olùrànlọ́wọ́ rẹ̀ kò bá lè rí ebi àti ìṣòro tí àwọn ọmọ Nàìjíríà ń pariwo, ó tó kí àwọn ènìyàn béèrè bóyá wọ́n rí àwọn aráàlú gan. ADC sọ pé ìjọba APC lè tọ́ka sí àwọn iṣẹ́ amáyédẹrùn bíi àwọn ọ̀nà gẹ́gẹ́ bí àṣeyọrí rẹ̀, ṣùgbọ́n pé àwọn ọmọ Nàìjíríà kò lè jẹ ọ̀nà. Ojúṣe àkọ́kọ́ ìjọba ni láti pèsè ààyè ọrọ̀ ajé tí àwọn aráàlú ò lè fi rí oúnjẹ rà, rí iṣẹ́, ṣàkóso ilé-iṣẹ́ kí wọ́n lè gbé pẹ̀lú iyì. Ẹgbẹ́ náà sọ pé lórí ìdánwò pàtàkì yìí, ìṣàkóso Tinubu ti kùnà. Lẹ́yìn ìlérí ní ọdún 3, àwọn àlàyé àti ìbéèrè fún sùúrù. Òtítọ́ ni pé ìdá 62 àwọn ọmọ Nàìjíríà ní ìgbésí ayé ti le fún ju ti ìgbà tí ìjọba yìí bẹ̀rẹ̀ iṣẹ́ lọ. ADC sọ pé olórí rere gbọ́dọ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú òtítọ́. Ìbéèrè tó ṣe pàtàkì ni pé ṣé ìjọba yìí ti ṣetán láti gba ipa tí àwọn ètò rẹ̀ ti ní lórí àwọn ènìyàn àti láti gba àtúbọ̀tán fún àwọn àṣìṣe rẹ̀. Wọ́n ní pé títí tí ìjọba yìí yóò fi ṣe bẹ́ẹ̀, àwọn ọ̀rọ̀ bíi ti Bayi Ọ̀nànúgà yìí yóò máa mú kí ọ̀pọ̀ ènìyàn gbà pé ìjọba APC ti jìnnà sí àwọn aráàlú, tí wọ́n sì fẹ́ dojúkọ ipa búburú tí àwọn ètò ọrọ̀ ajé wọn ti ní lórí ìgbésí ayé àwọn ọmọ Nàìjíríà. Omeche Oko, òṣèrébìnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ti dèrò ilé ìwòsàn lẹ́yìn tó ní ìjàmbá lórí alùpùpù lákòókò tó wà lẹ́nu iṣẹ́ ìyá. Òṣèré obìnrin kan lágboolé òṣèré fíìmù alágbéléwò ní Nàìjíríà, Omeche Oko, lórí ti kó yọ lẹ́yìn tí ó ní ìjàmbá lórí alùpùpù níbi tí wọ́n ti ń ya fíìmù ní ọjọ́ ìbí rẹ̀ kù ọjọ́ 3 péré. Òṣèré náà fi fídíò ìṣẹ̀lẹ̀ náà sí ojú òpó Instagram rẹ̀ ní ọjọ́rú. Gẹ́gẹ́ bí ohun tí ó hàn nínú fídíò náà, Omeche Oko àti akẹgbẹ́ rẹ̀ Victory Michael ń ya fíìmù kan lórí alùpùpù ní ìlú Èkó kí alùpùpù tí wọ́n gùn náà tó lọ kọlu òpó kan. Ìjàmbá náà mú kí Victory Michael sọ àyà mọ́ òpó náà, ó sì dákú fún ìgbà díẹ̀ nígbà tí Omeche Oko farapa ní ẹsẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ẹlẹgbẹ́ wọn àti àwọn ọmọ ẹgbẹ́ tó wà níbi iṣẹ́ náà gbé àwọn méjèèjì lọ sí ilé ìwòsàn kan fún ìtọ́jú. Nínú àkọlé tí ó fi sí orí fídíò náà, Oko sọ pé òun rí àbúrò ikú lákòókò náà. Ó wá ṣàpèjúwe ẹ̀mí ènìyàn gẹ́gẹ́ bí ohun ẹlẹgẹ́ tí kò lágbára rárá tí ó sì lè yí padà ní kíákíá. Ó kọ wípé ohun ẹlẹgẹ́ ni ẹ̀mí ènìyàn tí kò lágbára rárá. Ìtàn náà ò bá ti yí padà pátápátá, ṣùgbọ́n Ọlọ́run kò jẹ́ kí ó rí bẹ́ẹ̀. Bí ẹ bá rí òṣèré kan lónìí, ẹ fi ìfẹ́ hàn sí i. A máa ń kojú ọ̀pọ̀lọpọ̀ ewu nítorí iṣẹ́ wa, ṣùgbọ́n gbogbo ohun tí mo lè sọ ni pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà, ọ̀pọ̀ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nínú iṣẹ́ òṣèré bíi Mofe Duncan, Chineye Nnebe, Nkechi Blessing Sunday, Nosa Rex àti àwọn míì, pẹ̀lú àwọn olùpèsè fíìmù bíi Uche Nancy àti Tóyọ̀sí Etim Efeon, fi ọ̀rọ̀ ìkíni àti àdúrà rere ránṣẹ́ sí i ní abala àríwísí rẹ̀. Ajo EFCC ti ké sí Alákóso ẹgbẹ́ Miyetti Allah Kautal Hore, Bello Bodejo, pé ó gbọ́dọ̀ farahàn ní iwájú ilé ẹjọ́
fún ẹ̀sùn pípa $2.53 million ní ponpo. Àjọ tó ń rí sí ṣíṣe owó ìlú kúmọkùmọ EFCC ti múra sílẹ̀ láti gbé alákòóso ẹgbẹ́ Miyetti Allah Kautal Hore Bello Bodejo lọ síwájú ilé ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ní Àbújá lórí ẹ̀sùn lílọ́wọ́ nínú ìnáwó tó ní ṣe pẹ̀lú ìfowópamọ́ fún iṣẹ́ apaniláyà àti dídọwọ́ bo owó tí wọ́n rí lọ́nà tí kò bófin mu tó tó $2.53 million owó ilẹ̀ Amẹ́ríkà. Gẹ́gẹ́ bí EFCC ṣe sọ, wọ́n fi ẹ̀sùn 12 kan Bodejo ní ọjọ́ 22 oṣù kẹfà ọdún 2026. Wọ́n fi ẹ̀sùn kàn pé ó gba owó ilẹ̀ òkèrè tó níye lórí tí wọ́n fura pé ó jẹ́ èrè láti inú àwọn iṣẹ́ tí kò bófin mu tí ó lòdì sí àwọn òfin orílẹ̀-èdè tó ń ṣàkóso ṣíṣe owó ìlú kúmọkùmọ. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ EFCC Délé Oyèwálé fi léde ní ọjọ́rú, ó sọ pé Bodejo, ẹni tí wọ́n ń retí pé yóò farahàn níwájú ilé ẹjọ́ láti dáhùn sí àwọn ẹ̀sùn náà láìpẹ́, ni wọ́n fi ẹ̀sùn kàn pé ó gba ọ̀pọ̀ owó ní ọwọ́ Saidu Abubakar, ẹni tí ó jẹ́ accountant general tẹ́lẹ̀ fún ìpínlẹ̀ Bauchi, láti gba àwọn ọ̀nà ìsanwó nípasẹ̀ ilé ìfowópamọ́ tàbí ilé iṣẹ́ owó kankan gẹ́gẹ́ bí òfin ṣe sọ kọjá. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ẹ̀sùn náà ṣe fi hàn, wọ́n ní ọjọ́ 11 oṣù kìíní ọdún 2022 ní Àbújá, Bodejo mọ̀ọ́mọ̀ gba $100 million owó ilẹ̀ Amẹ́ríkà láti ọwọ́ sọ́wọ́ láti ọwọ́ Saidu Abubakar, owó tó ju iye tí òfin gbà láàyè láti máa gbà láti ọwọ́ sọ́wọ́ lọ. EFCC tún fi ẹ̀sùn kàn pé ní ọjọ́ 21 oṣù kìíní ọdún 2022 ó tún gba $200 million owó ilẹ̀ Amẹ́ríkà láti ọwọ́ sí ọwọ́ láti ọ̀dọ̀ ẹnìkan náà tí ó lòdì sí òfin. Ẹgbẹ́ náà tún sọ pé ní 20 oṣù kẹfà ọdún 2024 Bodejo gba $500 million míì láti ọ̀dọ̀ Abubakar. Nínú ẹ̀sùn míì, wọ́n tún sọ pé ó gba $980 million míì ní ọjọ́ keje oṣù kejì ọdún 2024. Ọ̀kan lára àwọn ẹ̀sùn náà sọ pé Bodejo gba $980 million náà ní Àbújá láì lo ilé ìfowópamọ́ tàbí ilé iṣẹ́ owó tó bófin mu gẹ́gẹ́ bí òfin ṣe pàṣẹ. EFCC tún fi ẹ̀sùn kàn pé ó ní owó tí wọ́n fura pé ó jẹ́ èrè láti inú iṣẹ́ tí kò bófin mu. Gẹ́gẹ́ bí ẹ̀sùn kẹwàá ṣe sọ, ní ọjọ́ keje oṣù kejì ọdún 2024 Bodejo gba owó tó tó $980 million sí ọwọ́ rẹ̀ ní Àbújá. Owó náà jẹ́ èrè láti inú iṣẹ́ tí kò bófin mu. EFCC sọ pé gbogbo àwọn ẹ̀sùn wọ̀nyí ló ní ìjìyà lábẹ́ òfin pẹ̀lú oríṣiríṣi agbọ̀ndàn òfin ìdènà ṣíṣe owó ìlú kúmọkùmọ ti ọdún 2011 àti ti ọdún 2022. À ń retí Bodejo láti fi ara hàn ní ilé ẹjọ́ nígbà tí ilé ẹjọ́ bá fún un ní ọjọ́. Ilé ẹjọ́ ti gbé ọkùnrin onírin lápá tó lu ìyàwó rẹ̀ lálùbọ́lẹ̀ lójú òpó ayélujára láìpẹ́ yìí sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri títí ilé ẹjọ́ ò fi ṣèdájọ́ rẹ̀. Ọkùnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Emeka Joseph, ẹni tí a rí nínú fídíò kan tó tàn káàkiri lórí ẹ̀rọ ayélujára láìpẹ́ yìí tó ń lu ọ̀dọ́bìnrin kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Eze Kachizom, ni wọ́n ti rán lọ sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri ní ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Abímbọ́lá Adébísí fi léde ní ọjọ́bọ̀, ó sọ pé àwọn ọlọ́pàá ti mú afurasí náà tẹ́lẹ̀ rí lẹ́yìn tí wọ́n gba ìròyìn láti ọ̀dọ̀ ẹnìkan. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ, ìwádìí àkọ́kọ́ fi hàn pé afurasí náà lu ọ̀dọ́bìnrin náà, ẹni tí wọ́n jọ ń gbé pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti aya. Àtẹ̀jáde náà tún ṣàlàyé pé ọ̀dọ́bìnrin náà farapa lójú nítorí ìṣẹ̀lẹ̀ náà. Ó fi kún pé a ti gbé afurasí náà lọ sí ilé ẹjọ́. Ilé ẹjọ́ sì ti pàṣẹ pé kí wọ́n fi sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri tí wọ́n sì sún ẹjọ́ rẹ̀ sí ọjọ́ 3 oṣù kẹjọ ọdún 2026. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá náà sọ pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Tijani Fatai tún ṣèlérí pé iléeṣẹ́ ọlọ́pàá kò ní faramọ́ ìwà ipá kankan nínú ilé tàbí láàrin àwọn tó ń gbé pọ̀. Ó wá ṣèlérí ìgbésẹ̀ òfin lórí ẹnikẹ́ni tọ́wọ́ bá tẹ̀. Ó tún fi dá àwọn aráàlú lójú pé gbogbo ẹjọ́ tó bá ní í ṣe pẹ̀lú ìwà ipá ni àwọn ó máa gbé ìgbésẹ̀ kíákíá lé lórí. Kọmíṣánná ọlọ́pàá náà tún gba àwọn olùgbé ìpínlẹ̀ náà níyànjú láti máa fi gbogbo ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ìwà ipá nínú ilé àti àwọn ìwà ọ̀daràn mìíràn tó bá ṣẹlẹ̀ sọ́wọ́ sí àwọn ọlọ́pàá tó súnmọ́ wọn. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kano ti gbé ọkùnrin kan jù sẹ́wọ̀n fún ẹ̀sùn wíwọlé lọ fi tipátipá kógibo sákàrà ìyá ẹni ọdún 85 kan ní ìpínlẹ̀ náà. Ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Kano ti fi ọkùnrin kan ọmọ ọdún 22 Muhammad
Sufalalu tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Miyetti sẹ́wọ̀n 20 ọdún fún ẹ̀sùn fífipá bá obìnrin kan ọmọ ọdún 85 years lò pọ̀ ní ìjọba ìbílẹ̀ Kiru ní ìpínlẹ̀ náà. Adájọ́ Aisha Muhammad gbé ìdájọ́ náà kalẹ̀ lẹ́yìn tí ilé-ẹjọ́ rí i pé afurasí náà jẹ̀bi nínú ẹ̀sùn 9 tó ní ṣe pẹ̀lú ìfipábánilòpọ̀ àti fífi agbára wọ ilé ẹlòmíràn. Ilé-ẹjọ́ sọ pé ẹgbẹ́ agbẹjọ́rò ìjọba ti fi ẹ̀rí tó péye hàn láti jẹ́rìí ẹ̀sùn náà. Ilé-ẹjọ́ fi Sufalalu sẹ́wọ̀n 20 ọdún fún ẹ̀sùn ìfipábánilòpọ̀, ó sì tún fi ọdún 6 kún fún ẹ̀sùn fífi agbára káká wọ ilé onílé, bí ó tilẹ̀ jẹ́ pé ìdájọ́ méjèèjì yóò máa ṣiṣẹ́ ní àkókò kan náà. Ilé-ẹjọ́ tún pàṣẹ pé kí ó san 500,000 naira gẹ́gẹ́ bí owó ìtanràn fún olùfaragbá náà. Gẹ́gẹ́ bí agbẹjọ́rò ìjọba Aisha Adamu ṣe sọ, àwọn ẹ̀sùn wọ̀nyí ṣẹlẹ̀ láàrin oṣù kẹjọ ọdún 2019 sí oṣù kẹfà ọdún 2020 ní agbègbè Gidanguano, Kwana Dangura ní ìjọba ìbílẹ̀ Kiru. Adamu sọ fún ilé-ẹjọ́ pé ọkùnrin náà wọ ilé obìnrin náà láì ní àṣẹ ní alẹ́, ó sì hu ìwà ìkà sí i. Ó tún sọ pé Sufalalu tí àwọn ènìyàn agbègbè náà mọ̀ sí Miyetti tí máa ń kópa nínú fífi agbára káká wọ ilé àwọn ènìyàn ní alẹ́ ṣáájú kí wọ́n tó mú. Ẹgbẹ́ agbẹjọ́rò ìjọba gbé ẹlẹ́rìí 6 kalẹ̀ láti ṣàfihàn ẹ̀rí wọn. Wọ́n sọ pé àwọn iṣẹ́ náà lòdì sí abala 283 àti 356 nínú òfin Penal Code. Nígbà tó ń fèsì sí ìdájọ́ náà, agbẹjọ́rò gbogbogbò àti kọmíṣánná fún ìdájọ́ ní ìpínlẹ̀ Kano Abdulkareem Maude ṣàpèjúwe ìdájọ́ náà gẹ́gẹ́ bí ìgbésẹ̀ pàtàkì nínú ìsapá ìjọba láti dènà ìwà ipá, ìbálòpọ̀ àti ìwà ipá láàrin akọ àti abo. Nínú àtẹ̀jáde kan tí olùrànlọ́wọ́ rẹ̀ lórí ọ̀rọ̀ ìròyìn Abubakar Ibrahim fi síta, Maude sọ pé ìdájọ́ náà yóò mú kí ìgbẹ́kẹ̀lé àwọn aráàlú nínú ètò ìdájọ́ pọ̀ sí i. Ó sì fi hàn pé ìjọba ní ìfẹ́ láti dáàbò bo àwọn olùfaragbá. Ó tún gbóríyìn fún ẹgbẹ́ agbẹjọ́rò ìjọba fún ìfarajìn àti ìfọmọnìyànṣe wọn lórí àṣeyọrí nínú ẹjọ́ náà. Ó sọ pé àbájáde náà fi hàn pé ètò ìdájọ́ ìpínlẹ̀ náà ń lọ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ayé le o, ọmọọṣẹ́ tan ọ̀gá ẹ̀ pa ní Kwara, àmọ́ ọwọ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àjọ NSCDC tẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Ọwọ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àjọ NSCDC nípínlẹ̀ Kwara ti tẹ ọ̀dájú ọmọọṣẹ́ kan tí ó tan ọ̀gá rẹ̀ pa. Gẹ́gẹ́ bí ìròyìn náà tí a gbọ́ nípa fọ́nrán fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí iléeṣẹ́ ìròyìn BBC News Yorùbá ṣe fún àwọn ẹbí ọ̀gá tí ọmọọṣẹ́ rẹ̀ pa náà. Kí ni ohun tí ó fà á tí ọ̀dájú ọmọọṣẹ́ náà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Soliu Ọlánrewájú ẹni ọdún 19 ọ̀hún ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀gá rẹ̀ Ọlánrewájú Olúṣẹ́gun Àfọlábí. Níṣe ni wọ́n ló tan ọ̀gá rẹ̀ náà olóògbé Ọlánrewájú pé kí ó wá bá òun wo ilé kan tí òun fẹ́ gbé fún un. Wọ́n ní nípasẹ̀ èyí ni ọ̀gá rẹ̀ náà tẹ̀lé tí ó sì ṣekú pa ọ̀gá náà níbi ilé ọ̀hún. Tomijé lójú ni àwọn ẹbí olóògbé náà fi sọ̀rọ̀ ṣàlàyé ohun tí ó ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ọ̀daràn náà jẹ́wọ́ ohun tí ó ṣe. Wọ́n ní ńṣe ló pe ọ̀gá rẹ̀ yìí pé òun ní iṣẹ́ ilé kan tí òun ò lè dá ṣe, kí ọ̀gá òun wá bá òun wò ó. Báyìí ni ó ṣe tan ọ̀gá rẹ̀ tí ọ̀gá náà sì lọ bá a níbi tí ó júwe fún un láì mọ̀ pé ó ti hun ète ibi kalẹ̀ fún ọ̀gá rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ló ti wí, ogun àtẹ̀yìnjà ló fi já ọ̀gá rẹ̀ nípa líla igi mọ́ lórí láti ẹ̀yìn tí ó sì tún so ó mọ́lẹ̀ kí ó tó di pé ó figi fọ́ orí rẹ̀ tí ó sì fi síbẹ̀ lọ. Ọjọ́ Ajé Monday tí í ṣe ọjọ́ kejì ló tó wá wo òkú rẹ̀. Lẹ́yìn náà ló sì ń béèrè fún owó ìdólẹ̀mí ransom fún ìtúsílẹ̀ láì sọ pé ó ti pa ọ̀gá rẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ló tún wí, kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí tí ó ti gbìyànjú láti gba ẹ̀mí ọ̀gá rẹ̀. Ó ti gbìyànjú rẹ̀ ṣáájú àmọ́ tí kò fu ọ̀gá náà lára. Ó lóun ti kọ́ tàn án wá síbì kan àmọ́ tí ojú ká òun mọ́ níbẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, abilékọ Ruth Afọlábí ẹni tí í ṣe ìyàwó olóògbé tó ń tomijé lójú, ó ní ọkọ òun kì í bá èèyàn jà, bẹ́ẹ̀ ni kò láápọn. Ó ní lọ́pọ̀ ìgbà gan-an nínú ilé òun ló máa ń bá àwọn ọmọ wí. Òun ò wá mọ irú ohun tí ó ṣe tó bẹ́ẹ̀ tí ọ̀dájú ọmọọṣẹ́ ọ̀hún fi rò pé ikú ló tọ́ sí ọkọ òun. Lẹ́yìn tí ọwọ́ ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àjọ NSCDC tẹ ọ̀daràn náà, Soliu Ọlánrewájú ló mú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò náà lọ síbi tí ó pa ọ̀gá rẹ̀ ọ̀hún sí ní Kulende lágbègbè Kangilé nípínlẹ̀ Kwara.
ẹbí olóògbé wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti ṣe ìdájọ́ òdodo lórí ikú olóògbé Ọlárẹ̀wájú Afọlábí Olúṣẹ́gun náà kí wọ́n má ṣe jẹ́ kí ẹlẹ́ṣẹ̀ lọ láì jìyà tó tọ́ lábẹ́ òfin. Nítorí pé wọ́n ní kí ọkọ mi wá rí olóṣèlú ẹgbẹ́ APC kan àmọ́ tó kọ̀ ni wọ́n ṣe pa á. Ìyàwó olóògbé ọmọ ẹgbẹ́ àkọ́ọ̀dù kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló ké gbàjarì bẹ́ẹ̀. Ìyàwó ọmọ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù tí wọ́n pa ní ìlú Ẹ̀sà Òkè ìjọba ìbílẹ̀ Òbòkun ìpínlẹ̀ Ọ̀ṣun ti béèrè fún ìdájọ́ òdodo lórí ikú ọkọ rẹ̀. Obìnrin náà Tolúlọpẹ́ Adérọ̀gbà nígbà tó ń sọ̀rọ̀ lásìkò tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ṣe àbẹ̀wò ìbánikẹ́dùn sí i lọ́jọ́rú ṣàlàyé pé ní ojú òun ni àwọn jàǹdùkú olóṣèlú ti yìnbọn pa ọkọ òun. Gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé, alẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 23 oṣù kẹfà ni àwọn jàǹdùkú olóṣèlú tó fẹ̀sùn kàn pé wọ́n ń ṣiṣẹ́ fún olóṣèlú kan wọlé òkè pa ọkọ òun. Àtẹ̀jáde kan tí gómìnà Adélékè fi sójú òpó X rẹ̀ sọ pé Tolúlọpẹ́ tó jẹ́ ìyàwó Adérọ̀gbà Àjàyí sọ pé òun wà pẹ̀lú ọkọ òun ní alẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Ó ní àwọn wà papọ̀ nígbà tí ọkùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọládàpọ̀ gbé ọ̀kadà dé tó sì sọ fún ọkọ òun pé kó tẹ̀lé òun lọ rí ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọmọ Ajé. Ó sọ pé Ọládàpọ̀ jẹ́ kó di mímọ̀ pé Ọmọ Ajé fẹ́ mú ọkọ òun mọ wọlé òkè àmọ́ tí ọkọ òun kọ̀ jálẹ̀ pé òun kò ní tẹ̀lé àti pé tí Ọmọ Ajé bá fẹ́ rí òun ó mọ̀ bí ó ṣe máa pe òun. Tolúlọpẹ́ tẹ̀síwájú pé gbogbo bí Ọládàpọ̀ ṣe ń gbìyànjú láti yí ọkọ òun lọ́kàn padà láti tẹ̀lé lọ síbi tó ń sọ ni ọkọ òun kọ̀ jálẹ̀. Ó ní kò pẹ́ púpọ̀ ní ọkọ̀ Toyota Sienna kan tó kó èrò bíi 3 dé bá wọn níbi tí àwọn tí ń sọ̀rọ̀ náà táwọn ọkùnrin méjì tí wọ́n wọ aṣọ dúdú sì bọ́lẹ̀ nínú ọkọ̀ ọ̀hún. Ó fẹ̀sùn kàn pé ọ̀kan lára àwọn ọkùnrin méjì tí ó bọ́ sílẹ̀ nínú mọ́tò náà yìnbọn mọ́ ọkọ òun ní ẹ̀mẹ́ta kí ìbọn náà tó bà á tó sì ṣubú lulẹ̀. Ó ní nígbà tí àwọn èèyàn ò fi ran òun lọ́wọ́ láti gbé e dé ilé ìwòsàn ó ti jáde láyé. Ọ̀pọ̀ èèyàn wá pàrọwà sí gómìnà Adélékè láti sa gbogbo ipá rẹ̀ láti fi bá obìnrin náà gba ìdájọ́ òdodo lórí ikú ọ̀hún kí wọ́n sì ṣe àtìlẹ́yìn láti tọ́jú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí olóògbé náà fi sáyé. Nígbà tó ń sọ̀rọ̀, gómìnà Adélékè ké pe kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Ibrahim Gòtàn láti ṣe ìwádìí tó lọ́ọ̀rìn lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì fi àwọn tó hùwà láabi náà jófin. Adélékè ní ìwádìí tó múnádóko gbọ́dọ̀ wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà pàápàá bí wọ́n ṣe ti dárúkọ àwọn tó ṣiṣẹ́ ibi ọ̀hún. Gómìnà Adélékè ní ọ̀pọ̀ ìgbà ni òun ti fi fídíò àti àwòrán àwọn ìpànìyàn àti ìkọlù tó ń wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ránṣẹ́ sí kọmíṣánná ọlọ́pàá tí kò sì ní ṣe ohunkóhun sí i. Ó tún ní òun ti yọjú sí iléeṣẹ́ ààrẹ lórí ẹ̀sùn kan náà bó ṣe ń fẹ̀sùn kàn pé àwọn olórí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀ṣun bíi Oyètọ́lá, Wọlé Òkè, Oyèbámijí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń rọgún sápá àwọn jàǹdùkú ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti máa ṣe iṣẹ́ ibi. Ó fi kún pé òun ká àwọn ọmọ ẹgbẹ́ òun lọ́wọ́ kò láti má ṣe ìdájọ́ lọ́wọ́ ara wọn kí wọ́n dá gbogbo ìdájọ́ dá iléeṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n tó ti ń kọjá àfaradà báyìí.